That's goes. That's this. Nigeria is a cruise. Giddy 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 go. Po. Nigeria is a cruise country. It don't happen. What is it? It don't happen. Mother don't jam. Go be careful. Now Nigeria, you dey go. Yeah. It's your girl, Yorubawuyi, ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín. The one and only Akalolo of Yoruba Nation. The one and only Ajata of Yoruba Nation. Kò pẹ́ méjì, àwọn kan bí 1 billion. Cruise ló bá délé ní lórí Nàìjíríà yìí náà ni. This is a country tí wọ́n ti manufacture epo ṣùgbọ́n tí kò sí epo. Ó funny. Ẹ má yẹ kó funny sí. Nigeria is a country. Ẹ fẹ́ gbọ́ ìlú tí new naira note táwọn tó kọ́wọ́ lọ sí báǹkì tí wọ́n rí new naira note gbà. Ìlú tí wọ́n ti change owó tán ti powó láró, wọ́n change ẹ̀ nàbọ́n pa láró. Rẹ̀ kan pa láró. Àwọn government of Nigeria máa yẹ kí búlù wọn. Àwọn èèyàn tó ń ta róǹsì, àwọn atalẹ̀ Kampala. Ẹ bẹ́ẹ̀ kó fowó lé Kampala ẹ dákun. Àwọn tó yẹ kó fi ṣe Kampala fún wa. Lẹ́tí dà sórí owó yìí, kí la wá fẹ́ ṣe báyìí? Ẹ powó láró. Àwọn tí wọ́n ní old naira note lọ́wọ́, wọn ò rí nǹkan fira. Ní báǹkì nísìn, ìjà ní rẹpẹtẹ, ìjà ní bua. Àwọn èèyàn ṣà ń jà ní báǹkì ni. Torí wọ́n fẹ́ gba owó tí wọ́n kó síbẹ̀. Change owó. Ti extend ẹ̀ sínsìn. Date sí February 10. Owó tí 10% ẹ̀ ò tí sí ń tà. Yet owó ìsìn ẹ fi ń dá wọn kan lára ni o lójú ara yín, àmọ́ tálíkà lè ń fìyà jẹ. Ẹlẹ́kọ̀ọ́ síta àrówó ń tà. Àwọn èèyàn dé báǹkì ò ní new naira note. Nàìjíríà àmọ́ ní POS new naira note wà ní POS. Who do us for Naija? New naira note wà Naija. Lọ́dọ̀ àwọn ní POS. New naira note wà ní party. Lọ́dọ̀ àwọn aṣẹ́wó tó wọ́n ń ṣe owó ní party. Àmọ́ new naira note ò sí ní báǹkì. Ó ti yé mi. Ṣó ti yé yín náà? Ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Ẹ má bínú. Ó ti wà láwọn ẹ̀ṣẹ̀ ń yé mi bọ̀ ni. Àwọn tó ń ṣẹ́wó ní party. Ibo náà ti rówó tiwọn. Mo ń bèrè ní o. Ibo náà ti rí new naira note tiwọn. Ibo ni POS ti ní rí new naira note ẹ̀. Ẹ lè sọ fún mi. Tí bá fún yín ní kò ní mú. Ẹ̀yin ìka èèyàn yìí. Ẹlẹ́kọ̀wó ńlẹ̀ torí election Tinubu ti sọ. Torí tiwa wọ́n kówó ńlẹ̀. Wọ́n fowó rọ́kẹ́pọ̀ ńlẹ̀. A máa dìbò. A máa wọlé. Ẹ rò bí ẹ̀ ń ṣe Tinubu. Kí billions of naira kó bàjẹ́ mọ́ Tinubu lọ́wọ́. Agbọ́n máa gbẹ̀ lọ́rọ̀ orin wa o. Agbọ́n máa gbẹ̀ lọ́rọ̀ orin wa. Àwọn tó wà nílẹ̀ wọ́n ti ṣẹ́ wọn sí dọ́là. Owó ẹ̀ ṣe máa bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Àìmọye tó ti ju sínú ilé tó yẹ pé òun náà máa fi ìrú dànù. Kì í ṣe Tinubu nìkan àti gbogbo yín. Ẹ̀yin wèrè. Àwọn ìyá aláta, ìyá elépo tí wọ́n ní old naira note lọ́wọ́, wọ́n dọ́jà, wọ́n fẹ́ sebẹ̀, wọn ò rí nǹkan fira. Àwọn màmí oní kúlíkúlí, àwọn èèyàn ní dóńkùà tó fẹ́ rewédú, tó fẹ́ ra alá tó fẹ́ sí lálásèpọ̀, wọ́n dọ́jà, wọn ò rówó ná. Àbásìkò sísìsì ti dé ni. Tí Bible sọ pé tó bá dásìkò yẹn, ìwọ tó bá lówó kan lọ́wọ́, o ò ní lè jẹun. Ṣásìkò ẹ̀ lóde ni. Ibi ń pa aráàlú ẹ má ṣòrí burúkú mọ́ tilẹ̀. Kí ló tẹ̀yìn bí olòṣì báyìí? Ẹ ń fẹ́ bí pa ẹ́ ní àwọn èèyàn lára ní Nàìjíríà. Sórí yìí ti yí ìdàbọ̀ yìí ti sọ sínú ni. Ó mà ti wá yẹ̀ fún yín báyìí.
ó ti yẹ fún yín tí àrẹ pé ti wá yẹ fún yín ni ẹ kówó ńlẹ̀ ń sìn àwọn èèyàn rówó jẹun mọ́ ibi la fẹ́ bá yàrá jáǹsì kílẹ̀ orí wo la fẹ́ kọ sí gbẹ̀dù báyìí tó kọjá èrò ìyàwó àwò tó ròyìn ti sú mi o wàlẹ́ ọ̀rọ̀ yín sú mi o mi mọ́ ti fẹ́ ṣe sí ni o a wá sọ lọ asọ́bọ̀ nísìn àárín tó máa fowó rà kò sówó báǹkì owó wà ní POS tepo ìyẹn tí ẹ̀ ní òṣèkó kò sí pọ́n filling station àwọn ayé ọ̀rẹ́ epo rà ẹlòmítò sí ilé epo ìjọ méjì ìjọ mẹ́ta àti ẹ̀gbọ́n pé má kọ́ kú sí ilé epo ní last week bó fa gáàsì epo sórí ni bí bàbá náà bá ti ṣe wàhálà kó rógùn sùn ní ó kú sí dùmọ́tò ẹ̀ tó pọ́ fẹ́ ra epo tàbá wíńtọ́n sí ẹ̀ láàmúwọ́ ọlọ́run èmi ni má ṣẹ̀sìn o àmọ́ níwọ̀n ní ẹ̀fẹ̀sìn kó wa lómi ọbẹ̀ lọ gbogbo nǹkan náà kọ́ làmúwọ́ ọlọ́run àmúwọ́ àwọn politician àwọn sì wà yìí náà wà ń bẹ̀ tẹ́ bá ti lọ kẹ́ni tó kú ẹ̀yẹ sọ pé àmúwọ́ ọlọ́run ẹ trek wọ́n sọ pé àmúwọ́ politician àmúwọ́ àwọn politicians àmúwọ́ àwọn olórí àmúwọ́ àwọn elders àmúwọ́ àwọn leaders ẹ̀yẹ gbogbo náà àmúwọ́ ọlọ́run àmúwọ́ iṣẹ́ ọlọ́run ìṣèyàn tí ò dá lọ́lọ́run ni is he a bad creator àbí creation pé bí o lọ sí ilé ìwé jàre who is ọlọ́run pàápàá everything àmúwá kò sí pò ní gas station o àwọn tó lọ tó 2 days 3 days wọn ò rí epo ní gas station o epo wà ní black market tó bá délé epo ò rí epo rà ìwọ wọ́ sí títì wàá rí àwọn tí wọ́n fi kẹ́gì gbé epo dání níwájú station níwájú fuel station filling station tí wọ́n ń ta epo ibo làwọn ti rí epo ṣé wọ́n manufacture epo ni àwọn wọ́n ní crude oil níbi tí wọ́n ti ń gbọ́n àbí ó ti ń yé mi bọ̀ báyìí àwọn individual ní Nàìjíríà wọ́n ti ní refinery torí Dangote nìkan la gbọ́ pé ó ní refinery o ṣáwọn individual náà ti ní refinery aláìbíta bọ́rọ̀ Nàìjíríà dé ó mú mi lóoru ọ̀rọ̀ Nàìjíríà aláì ó mú mi lóoru it shock me o obìnrin ò lóyún mọ́ Nàìjíríà àwọn ọkùnrin ló ń lóyún ọkà ò kì í jọkà wọ́n ní tó jọkà lọ́kà ń jẹ tábà wà lánú ọkà tábà bá gé ọkà níbẹ̀ ńkọ́ ṣé lè yóò ti súyàn báyìí because èmi ò tẹ́ mi mọ́ tàbẹ́ sọ sílẹ̀ tọ́rọ̀ yín dé Nàìjíríà yìí sí ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ no new naira note for bank new naira note ní party lórí àwọn tó ń ṣẹ́wó no new naira note for bank new note lọ́dọ̀ POS no fuel for ilé epo fuel for black market fuel for ẹgbẹ́ títì fuel for káàkiri ẹ ti bẹ̀rẹ̀ ẹ tún máa dáná sun lé nísìn 1 litre of epo 1 litre of petrol 700 800 nílé epo black market 1 litre 1200 ẹ dákun ìyá tó ń lo ẹ̀rọ ata tí ò sí náà o á lọ ra 1 litre petrol 1200 ẹnìkan wá lọ sọ́jà á ra ata 500 naira agbedele ẹni tó ti máa lọ wọ́n ní kó mú 1000 wá kó fi lọ ata 500 tó mi mọ̀ bóyá ìyẹn rìn bẹ́ẹ̀ mi ṣe rìn abẹ́ tó ń lọ ta lọ́jà tó yẹ pé 1200 per litre èló ló fẹ́ lọ ata fẹ́ni tó fẹ́ lọ ata ọkọ̀ kò rówó iṣẹ́ gbà o gbogbo tọ́kọ́ lè fi ilẹ̀ lówó ọbẹ̀ is 1000 naira ìyàwó náà òun náà wá 1000 náà jẹ́ ó fi kún ó jẹ́ 2000 nígbà tó bá ra epo 500 tí wọ́n dín ọjà tí wọ́n ra ata 500 ó di 1000 tó wọ́n ní ẹ bá wa lọ o tó ní lílọ 500 ẹ dákun ṣé wọ́n ó jàtà lódìdí ni wọ́n wá lọ ó jẹ́ 15 ó kù 500 nílẹ̀ 500 tó kù ṣáwá kòté is 1500
ṣé wọ́n máa lo ata àti omi àti epo wọ́n máa gbọ́n mu ni. Wàláì téèyàn bá bá olórí burúkú wọkọ̀ pọ̀ téèyàn bá pàdé wèrè lọ́nà á dàbẹ̀ ni pé èèyàn ráyé wá ni. Nigerians gbogbo ẹni tó ti jẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ àtàwọn tá à ń jẹ́ Nàìjíríà nísìn àtàwọn tá à jẹ́ Nàìjíríà mọ́ ká nílẹ̀ wa la fẹ́ àti bá wèrè wọ́n tó pọ̀ o wàláì àti fa wèrè lọ́yàn wàláì tàláì ṣé àwọn politician tó wà bẹ́ẹ̀ sìn aláìwèrè ni wọ́n àsìnwìn sámsám wèrè tó ń bugi jẹ ni wọ́n Nàìjíríà. Àti fa wèrè lọ́yàn àti fa wèrè lọ́yàn o ó gẹ̀ǹtì ẹ̀gẹ̀ tẹ́ bá ń gbọ́ ó sẹlẹ̀ńkẹ́lẹ̀ ẹ̀jọ̀ ó gẹ̀lẹ́ǹtì ẹ̀gẹ̀ ó ṣá proper ó ṣá prapra ó ṣá propo aláì Nàìjíríà gọọmẹ̀ntì ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ya olórí burúkú ayé àtọ̀run orí bú wọn aláì kò ní duplicate eyín yan mi èké tí mo ní kí wọ́n á ṣe fún yín nìyẹn o Yorubawuyi lórúkọ tèmi ẹ ń wò mí ẹ bá mi pín kẹ́ subscribe sí YouTube mi kẹ́ má máa wò mí mọ́ kí lẹ ń wò mí fún kí lẹ ń wò lára mi ẹ bá mi pín kinní àìjẹ́ bẹ́ẹ̀ àwọn Nigerian politicians máa kù bá báyìí.